ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n á ní olóríire ló máa ń bolóríire ṣe. àfọ́jú yín á ní kó gbóhùn o àárọ̀ yín á ní kó gbóhùn sórí kẹ̀kẹ́ o ẹ̀ débẹ̀ o nítorí pé skul yìí àwò sífìlà ni o ọlọ́run ló ṣe é kì í ṣe èèyàn tó bá jẹ́ pé èèyàn ni á ti ṣìrègùn. bèlè pé yóò jà tọrọ ọlọ́ọ̀bá ló mọ bó ṣe pilẹ̀ rẹ̀ nta wa mọ bó ṣe bẹ̀rẹ̀. iná tá a mọ bó ṣe bẹ̀rẹ̀ kò sẹ́ni tó lè dàrú. Ọlọ́run ní fún èṣù òní fún lágbára lórí. Ọlọ́run ní fún èṣù lágbára lórí yín. ọlá ìpè méjì ọlọ. ẹni bá ń fẹnu jambla ẹ jẹ́ kó o ṣe nǹkan tó ń fẹnu jambla fún onítọ̀hún tó lóun ní 25 kìíní kan project èwo náà ti mú ṣe ń bẹ o. kì í ṣòro yọ kẹ́ ẹ mọ̀ ọ̀yàn rí kẹ́ ẹ tó tẹ̀lé kẹ́ ẹ tó ṣòótọ́ ń pa ẹ̀. ẹ rí gbogbo ẹyin ẹsẹ̀ yín bó ṣe là tán ó wá dàbí pé ojoojúmọ́ ayé lẹ fi ń kó kọ̀ǹkéré ó dàbí pé ojoojúmọ́ ayé lẹ fi ń kó fílì lẹ fi ń kó pẹ́ńbọ̀. ṣùgbọ́n ẹ jẹ́ ẹ mú lọ́jọ́ tó bá wá sí skul yẹn o. ẹ̀yin ọlọ́tẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ẹ máa kó òṣì o ẹ̀yin ẹbọ oníire yọ kéré lè jẹ́ ti yín. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa bá wa subscribe sórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá television TikTok wa Òkodoro Yorùbá television Instagram Òkodoro Yorùbá television YouTube wa Òkodoro Yorùbá television ẹ bá wa subscribe sórí àkáǹtì wa ẹ tan notification button sílẹ̀ ẹ like ẹ comment ẹ sì bá wa share àwọn fọ́nrán wa ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa a máa ní kí àwa kí àwa kó oríire ni lórí fọ́nrán tí a rí lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin olótìtọ́ èèyàn tẹ́ ẹ tẹ̀lé òtítọ́ tẹ́ ẹ tẹ̀lé òdodo ní Ògbómọ̀ṣọ́ a kí yín kú oríire nítorí pé ilé ẹ̀kọ́ tó máa jẹ́ káwọn ọmọ yín ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa òde òyìnbó àti èdè lárúbáwá tí ń ṣe lè kéwú àkọ́kọ́ gbòógì nílùú Ògbómọ̀ṣọ́ ó kún rébété báyìí kí iṣẹ́ kó parí ń bẹ̀. tọ́lọ́hún ti ọwọ́ ọ̀gá wa bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat Yunusa Ayilara II Shehu kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí bàbá wa kó lo orí ipò náà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọ́n fọmọdé jẹ̀ máàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lórí ẹni tó fẹ́ àti lórí ẹni tó fẹ́ lórí ọba àti lórí ìjòyè kọ́lọ́wọ́n bá jẹ́ kó fi àgbà lò ó. ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n á ní olóríire ló máa ń bolóríire ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti ìmáàmù tẹ́tẹ̀ lóòtítọ́ ẹ kú oríire o àwọn àgbàlagbà kan lọ́nà tó wá sọ wípé olórí ibú a máa bolórí ibú ṣe ẹ̀yin tí ẹ òjò lóòtítọ́ tẹ́ ẹ dúró sọ́wọ́ òsì ẹ lọ́ máa bára yín ṣe but sẹ́ẹ̀tì àwọn olóríire òun làwa wà sẹ́ẹ̀tì àwọn olóríire ni gbogbo blọ́gà tó tẹ̀lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó tẹ̀lé òtítọ́ òun lọ́wà mo máa ń sọ fún yín o wípé èmi tí mo dúró yìí èmi àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ a ò ríra rí a ò sọ̀rọ̀ rí a ò ṣáàtì rí mi ì mọ nọ́mbà wọn wọn ò mọ nọ́mbà mi rí wọn ò ṣe háìrì fún mi mo ń tẹ̀lé wọn torí pé òtítọ́ tí wọ́n gbé dání olórí ìlú olórí ẹ̀sìn gidi òun ni ìmáàmù Tọ́líà torí ẹ̀ mo ṣe tẹ̀lé wọn ẹ má jẹ́ pé
ó ti gbowó ni ẹni tó bá sọ irú ẹ̀ dídìrín ni bẹ́ẹ̀ kọ́ bá fún mi lówó máa gbà o ṣùgbọ́n ẹnì kankan ò fún mi lówó o ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi mo pòwe kan mo ní olóríire á máa bó olóríire lọ olórí ibú á máa tó olórí ibú lọ torí ẹ̀rọ àwọn àgbàlagbà ṣe sọ wípé ẹni tó ti lówó ló máa lówó lọ o ẹni tí ò tí lówó kó múra o lápẹ́ ọlọ́run bá àpadà bú àpadà sí ìgbà òfò kò ní ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa àwọn ọ̀gá wa àwọn olótìtọ́ tó tẹ̀lé òtítọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àti káàkiri gbogbo àgbáláyé ọ̀gá wa èèyàn wa bàbá wa Sheikh Dr. Toliya Yunusa Ayilara II wọ́n lọ pé bàbá wa Mufti gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó àdẹ́ta káàfàtà wọ́n pè wọ́n wá kọ́ wá wo nǹkan táwọn ń ṣe. ní jẹ́ kẹ́ mọ ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn darí tọ́lọ́run wá fi ṣe déédéé yín. gbogbo dáadáa tọ́lọ́run bá fi ṣe déédéé yín ọlọ́mọ gbà kankan kó lọ yín. ìfẹ́ tí ń bẹ láàrin àti bàbá ìmáàmù. ìfẹ́ tí ń bẹ láàrin àti bàbá wa ìmáàmù. kò sẹ́ni tó lè kọ́wọ́ bọ̀. kò sẹ́ni tó lè kọ́wọ́ bọ̀. gbèlè pé yóò jà. gbèlè pé yóò jà. tọ́rọ́ Ọlọ́run bá ló mọ bó ṣe pilẹ̀ rẹ̀. ń tà wá mọ bó ṣe bẹ̀rẹ̀. iná tá a mọ bó ṣe bẹ̀rẹ̀. kò sẹ́ni tó lè dàrú. Ọlọ́run ní fún èṣù òní fún lágbára lórí. Ọlọ́run ní fún èṣù lágbára lórí yín. ọlá ìpè méjì Ọlọ́run. ọlá ìpè méjì Ọlọ́run. Illa billahi al-aliyyil azim. èyí tọ́lọ́run fi bàbá ìmáàmù ṣe yìí. èyí tọ́lọ́run bá fi bàbá ìmáàmù ṣe yìí. Kọ́lá mo fẹ́ sọ̀rọ̀ tó pọ̀. Gẹ́gẹ́ fẹ́ sọ nǹkan tó pọ̀. kò wá sásìkò tí ó fi sọ. kò sásìkò tí ó fi sọ̀rọ̀. ṣùgbọ́n máa láyò dúró kò lòó la yóò dúró kò jù lòó. bàbá rí gbogbo ẹ̀ sí tán. bàbá rí gbogbo ẹ̀ sí tán. kásá ṣe kankan. kásá ṣe kẹ̀kẹ́. nínú kọ́lámù tá a gbà lọ́dọ̀ bàbá wa. nínú kọ́lámù tá a gbà lọ́dọ̀ bàbá àgbà Mufti. يا ربنا انصر إمام طلحة واجعل له فاتحا ثم عونا واجعل له فاتحا ثم عونا واجعل له فاتحا ثم عونا يا ربنا انصر إمام طلحة يا ربنا انصر إمام طلحة واجعل له فاتحا ثم عونا واجعل له فاتحا ثم عونا واجعل له فاتحا ثم عونا Ògbómọ̀ṣọ́ نالت كل خير Ògbómọ̀ṣọ́ نالت كل خير واحفظ عيلارا كي لا يهونا واحفظ عيلارا كي لا يهونا واحفظ عيلارا كي لا يهونا يا ربنا انصر إمام طلحة ọba tó láràn sí lọ́dọ̀ lábẹ́ ìmáàmù wa Tọ́lẹ́hà ọlọ́ndàkùn sábà ràn yín lọ́wọ́. يا ربنا انصر إمام طلحة واجعل له فاتحا ثم عونا واجعل له فاتحا ثم عونا. ẹ ti Ọlọ́run ti ṣílẹ̀kùn ìrònú kalẹ̀ fún yín ló jẹ́ kí ẹ lè máa dáwọ́lé irun tẹ́ ń dáwọ́lé yìí agbádá làwọn lèmọ́mù máa kó kiri nígbà tí ẹ bá pàdé ìmáàmù tí ò ní mission tí ò ní fíṣà. ọ̀rọ̀ tí à ń sọ ohun àti tẹ́ sọ lójú agbo ẹ̀yin méjèèjì ó tóbi púpọ̀ tí ń sọ fún wa yìí pé connection yẹn kò sójú ẹni tó tóbi tó ti bẹ̀rẹ̀. oní fíṣà ni bàbá wa Mufti oní mission ni wọ́n àṣẹ bẹ́ẹ̀ ni bàbá wa ìmáàmù náà ṣe rí. nínú àwọn ìmáàmù tá a dọ́dọ̀ wọn ìmáàmù mi náà lè wà tó jẹ́ pàwọn àti discover o ṣùgbọ́n náà tá a tún dọ́dọ̀ wọn tá a bá mission tá a bá fíṣàn tó lé ìkànnì wọn tó ní bàbá wa ìmáàmù Ọ̀fà àdọ́dọ̀ tí wọn náà a bárò àwọn project ńláńlá táwọn náà ń ṣe lọ pé ní bàbá yìí náà sọ kì í sọ̀rọ̀ lásán ni wọ́n ń sọ wọ́n ń wá iṣẹ́ tí wọ́n ó ṣe tí ó liberate ọjọ́ ọ̀la àwọn tí wọ́n ń lo ipò yẹn fún oríire ọ̀la ò tó nǹkan ní táwọn yẹn fẹ́ jẹ lónìí nìkan náà torí ẹ̀ wà nípò so abayín dúpẹ́ gan. يا ربنا انصر إمام طلحة واجعل له فاتحا ثم عونا واجعل له فاتحا ثم عونا
tí mo tọ́lọ́ ń ṣe fún Ànábì wa Muhammad tí bíbí ń dáyé lójú pé inna fatahna laka ọ̀nà yẹn ti sí ni ó sì kò sí bá bẹ́ẹ̀ tó lè tì í mọ́ irú fátìwù yẹn tọ́lọ́ tó ní kọ́ máa dá wa lójú bẹ́ẹ̀ kóhun sí fún Ànábì ọlọ́mọṣẹ́ bá wa sí fẹ́yìn. Ògbómọ̀ṣọ́ náà láti kó la káyé. ìlú Ògbómọ̀ṣọ́ ti tẹ gbogbo oríire torí tó tí yẹn bá ti ní lídà gidi oríire ti tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n ṣe interview kan fáwọn kan ní Dubai ọmọ lárúbáwá yẹn wá ròyìn Nàìjíríà pé gbogbo kìnní ní bẹ́ẹ̀ Nàìjíríà gbogbo kìnní kan ní bẹ́ẹ̀ Nàìjíríà kò kíní báyìí àwọn Nàìjíríà ní ìjọ àwọn lọ igbá Nàìjíríà ní ìjọ àwọn lọ àwo Nàìjíríà ní ìjọ àwọn lọ ó ní kẹyọ kan péré làwọn ní tí Nàìjíríà ò ní ó lọ náà làwọn olórí nìkan ní Nàìjíríà ò ní leadership nìkan ó níbẹ̀ láti fail so torí pé a fail leadership gbogbo àlùmọ́ọ́nì táwa ní Nàìjíríà ó wá dàbí ìgbà pé lòsì ni wa a padà ń gbégbé sí ayé ìnira torí pé a lòsì a ní leadership tó ṣe control ntọ́lọ́n kó fún wa. Ògbómọ̀ṣọ́ á fi ní. Ògbómọ̀ṣọ́ náà láti kó la káyé. Ọwọ́ Ògbómọ̀ṣọ́ ti tẹ gbogbo tẹ́ ń pè lórí ire. Nítorí wípé bọ́lọ̀ ń bá ti yan adarí gidi fún yàn. Ayílára ni o má jẹun ó challenge rẹ ọ̀tọ́ lábàá ìdí ń dojú sí mi pé Ayílára àdúgbò kan bàbá mi. Ayílára wà fàdúrà Ayílára Kaila Yahuna ìsọ Ọlọ́run tó tóbi Ọlọ́run bá fi sọ yín. Kaila Yahuna kò sí ń tọ́ da láyé táyọ̀ ní ma wọ́nà bí ó ṣe jẹ ní àbùkù kò sẹ́ni tó ga tí wọn ò ní wọ́nà bí ó ṣe wálẹ̀ ṣùgbọ́n ní tó bá yẹ kọ́ lọ́n lọ́yìn òní lè mú fún mọ́ lágbára débẹ̀. Back to sender Ọlọ́run bá fi sí yín lára. Bọ́lá ṣe lọ́wọ́ rẹ̀ mọ́ lọ́wọ́ ọ̀la rẹ̀ ni o àánú Ọlọ́run wà lè kí ọlá ni bọ́lá bá ń bẹ lọ́wọ́ rẹ̀ dákun má bí ní ọmọ kejìlá. Kí bàbá àgbà mú sí. Àwọn àgbà l'Ógbómọ̀ṣọ́ wọn la kí bàbá wa grand mufti fún gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta. Ọlọ́mọṣẹ́ ìjẹ́ kí a rí yín pé mú wá síbi nǹkan dáadáa tí ń ṣe. Ẹni téèyàn bá wá mú wá. Ẹni téèyàn bá wá mú wá. Ọkàn ẹ̀ balẹ̀ púpọ̀ kálá níyàn dáadáa ni. Ìjọba ti bẹ̀rẹ̀ pírójẹ́tì yìí. A bẹ̀rẹ̀ ní February ọdún yìí. Ìjọba ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ni ẹnì kejì tí bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà l'Ógbómọ̀ṣọ́ mú wá bí. Ẹni àkọ́kọ́ tí bàbá kọ́kọ́ mú wá. Òun náà ni bàbá wa Ìmáàmù Dawud Igi Ogun tí wọ́n jẹ́ Khadimul Muslimin fún gbogbo ilẹ̀ Ọ̀yọ́. Ẹni ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá. Àwọn náà ni bàbá wa Dawud Imurad. Àwọn ni ẹlẹ́ẹ̀kejì. Dáúdà làkọ́kọ́. Dáúdà lẹ́ẹ̀kejì. Dáúdà ti Ọ̀yọ́ náà. Dáúdà tọ̀yọ́ náà. Ìmúràn làwọn náà. Ìmúràn ni tiwọn náà. Orí Dr. Daoud náà la tó bọ̀. Ìwà tó bọ̀ mọ̀ sọ yín lónìí tó wá. Orí Dr. Daoud náà la ṣe wá. Ẹwù tó Ọlọ́run. Ẹwù tó Ọlọ́run. Ẹni tọ́kàn èèyàn bá balẹ̀ sí tán yán. Ẹni tọ́kàn èèyàn bá balẹ̀ sí tán yányán. Lèèyàn máa ń mú wá sírú bí nǹkan báyìí. Lèèyàn máa ń mú wá sírú bí nǹkan báyìí. Nínú ìkìlọ̀ tí wọ́n máa ń ṣe fún èèyàn. Nínú ìkìlọ̀ tí wọ́n máa ń ṣe fún èèyàn. Alá tẹ́kísùsù rò kò yá kà. Alá ẹ̀wà ti kà. Báyẹ̀ kí ló lákàkéyà. Ṣùgbọ́n torí pé a mọ̀ fọmọ ìyá dáadáa. Torí pé a mọ̀ pé ọmọ ìyá dáadáa làwọn bàbá wa mufti la fi mú ọ wá bí. Ìjọ tá a wá mú Ìmáàmù Dawud wá bí. Ìjọ tí a mú bàbá wa Ìmáàmù Dawud wá bí. Iṣẹ́ yẹn ò dúró. Iṣẹ́ yẹn ò dúró. Ó tún tẹ̀ síwájú ni. Torí pàdéyàn wọn dáa. Ìjọ táwọn wá bí. Ìjọ táwọn wá bí. Ọ̀dà ìpa àṣẹ̀ṣe dẹ́kìn ẹlẹ́ẹ̀kejì yẹn. Àyẹ̀ ìṣe dẹ́kìn ẹlẹ́ẹ̀kejì yẹn. Ọwá ṣàdúrà sí i. Ó ti dókè. Ẹ̀yin wá bí nísìnyí. Níparí ọdún láwàásí náà. Àtàgbà àti àtọ́mọ́ àtàwọ̀sùsẹ́. Ọkàn wa balẹ̀. Ọlọ́run ṣe ìjẹ́ orí bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Láti February tí àwọn bàbá ti bẹ̀rẹ̀ lọ́dì sí. Kò síjọ́ tí iṣẹ́ dúró. Àfijọ́ táwọn òṣìṣẹ́ láwọn ọ̀rá yè. Àfijọ́ táwọn òṣìṣẹ́ bá láwọn ọ̀rá yè.
ọlọ́run wà ní jẹ́ ó ọlọ́run ní jẹ́ ó dúró lẹ́yìn tẹ́yìn náà wá yìí àwa fi sọ̀tàn dáadáa bàbá làwọn kì í púpọ̀ gbogbo àwọn àfáà wa tí àwọn àtàjọ́jọ́mọ kí ó lọ́dọ̀ bàbá wa mufti tí wọ́n tẹ̀lé yín ọlọ́run bá ní san kálukú lẹ́san dáadáa ọlọ́run yọ kárí ẹnì kọ̀ọ̀kan wa Al-Fatiha. ṣé ẹ mọ̀ yìí pé mo máa ń sọ fún wa tábà kàn fẹnu jambla ọ̀tọ̀ nìyẹn o ẹni bá ń fẹnu jambla ẹ jẹ́ kó o ṣe nǹkan tó ń fẹnu jambla fún onítọ̀hún tó lóun ní 25 kìíní kan project èwo náà ti mú ṣe ń bẹ o tó fi ń da gbogbo ẹ̀rù lọ́tún tó fi ń da gbogbo ẹ̀rù lọ́sì 25 kìíní kan project láti ìgbà tó ti ń da ilẹ̀ Ògbómọ̀ṣọ́ rú èwo náà ti mú ṣe ń bẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ wo ilé kéwú tó dìdìrín kọ́ tẹ̀ wá pé ibo ni ìmáàmù ti rówó tó fi kọ́ lé kéwú ó lè ṣe ló pé máàmù ọ̀gá àgbà ní civil defence deputy superintendent ní civil defence tó ọ̀ọ́lẹ̀ kóńbíṣẹ́ kò commit crime ó fi ìwé ṣẹlẹ̀ ṣé kékeré ní sálárì ẹ̀ àwọn tí wọ́n ń ràn ọ̀gá wa káàkiri tó ń ràn lọ́wọ́ káàkiri gbogbo àgbáláyé wọ́n wà ń bẹ̀ ẹ wo ilé kéwú yẹn bó ṣe tó àwọn baba lákù baba yìí tó ń fẹnu jambla káàkiri láti jọjọ èwo lọ́rí gbèsè o a ò tí rí kankan tó rí gbèsè wọ́n ṣe lọ ń tọrọ owó lọ́wọ́ ìjọba a ò tí rí kankan tó gbèsè ń bẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lélẹ́yìí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo kàràkàrà ẹ̀ àtẹni tó fẹ́ o àtẹni tó fẹ́ o ó jẹ́ lórí ọba ó jẹ́ lórí ìjòyè ẹ wo ilé kéwú tí wọ́n kọ́ ṣọ́ sọ fún yín pé owó òrì lọ́ fi kọ́ ni àbọ̀ sọ fún yín pé gómìnà kan ló gbowó lẹ̀ fún wọn ọlọ́run ló bá ọ̀gá wa ṣébi tó ṣe débi tó dé yìí àti àwọn alátìlẹyìn káàkiri àwọn tó mú òótọ́ àwọn tó ṣòótọ́ ẹ lọ béèrè báńkì tọ̀nà open ṣọ́gà wa ní signatory ni àbí tẹ́lá wa lọ́wọ́ ẹ̀ àbí ṣẹ́ẹ̀kì wa lọ́wọ́ ẹ̀ àbóhun ló ń gbà láti àbórúkọ ẹ̀ wá ní ohun kọ̀ọ̀kan bẹ́ẹ̀ olóòótọ́ tó ṣe é fọkàn tán tó ṣe é fẹ̀yìn lẹ́fun òun ní Dr. Tọ́lí Àtìyó ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ wo ibi tọ́lọ́run bá lè kéwu yẹn dé ẹ wo ibi tọ́lọ́run bá skul yẹn dé ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn bó ṣe máa ń rí fọlọ́ọ̀tọ́ èèyàn nìyẹn òun la ṣe sọ pé kẹ́yìn náà kúrò níbi irọ́ kẹ́ ẹ kúrò níbi ọ̀tẹ̀ kẹ́ ẹ kúrò níbi rìkìṣí kẹ́ ẹ lè rọ̀ náà lọ káṣọ yín má bàa pọ́n ẹ wo gbogbo gìgìrìsẹ́ yín ẹ ti rìn káàkiri tẹ́ bá kó lé tayé ẹ lọ lé Kẹ́hìndé ẹ kó lé Kẹ́hìndé ẹ lọ lé Ìdòwú ẹ kó lé Ìdòwú ẹ lọ sílé Àlàbá ẹ kó lé Àlàbá ẹ ti lọ sílé Ìdògbé ẹ wá ń ṣe rìkìṣí ẹ wá ń ṣọ̀tẹ̀ lórí ìmáàmù wa yìí ẹ rí gbogbo ẹ̀yin ẹsẹ̀ yín bó ṣe làtàn ó wá dàbí pé ojoojúmọ́ ayé lẹ fi ń kó kọ̀ǹkéré ó dàbí pé ojoojúmọ́ ayé lẹ fi ń kó fílì lẹ fi ń kó pẹ́ńbọ̀ bí gìgìrìsẹ́ ẹ̀yin alábòsí ọlọ́tẹ̀ èèyàn ṣe máa ń rí nìyẹn àwa àlà àwa máa fòkúta gbó báyìí ẹ̀yin ọlọ́tẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ẹ máa kó òṣì o ẹ̀yin ẹbọ níre yọ kéré lè jẹ́ ti yín ẹ̀rí bí gbogbo nǹkan wa bó ṣe ń dùn kàbí sọ́ra mídíà ó ti ṣìtọ́dọ̀ ẹ̀ kì í ṣọ̀rọ̀ yọ kẹ́ ẹ mọ̀ ọ̀yàn rí kẹ́ ẹ tó tẹ̀lé kẹ́ ẹ tó ṣòótọ́ ń pa ẹ̀ kì í ṣọ̀rọ̀ yọ kẹ́ ẹ rí pé ẹ fẹ́ rí owó kankan lọ́dọ̀ tó ṣòótọ́ ẹ tẹ̀lé ẹ wá ṣe ráwùráwù l'Ògbómọ̀ṣọ́ ẹ rẹ ní kankan tó máa bá yín sọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìyẹn ẹ wo skul tọkọ láyé pọ́wọ́ òlù wà ń bẹ láyé pọ́wọ́ ìjọba wà ń bẹ àwọn alátìlẹyìn ẹ̀sìn ni wọ́n gbé débi tó dé yẹn o lágbára ọlọ́run ọba kò ní bàjẹ́ ọlọ́run tó ṣe débi tó ṣe dé yìí á parí ẹ̀ láyọ̀ tá bá máa pè yín tẹ́ ẹ bá máa wá ẹ̀yin náà ẹ̀ jẹun ẹ̀ tún kó pólíbàgì dání ẹ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀ tún dì lọ́lé tẹ́ bá dẹ̀ máa tọ́lẹ̀ kìkẹ́ ní ẹgbẹ́ ọ̀kadà kẹ́ lọ tọ́lẹ̀tì sí ọ̀nà odò olú ọ̀nà odò ẹ̀pàdé ọ̀nà ọ̀dọ́ yín tàbí kẹ́ lọ yàgbẹ́ lé yín ṣùgbọ́n ẹ̀ jẹ́
ẹ mú lọ́jọ́ tó bá wá ṣe skul yẹn o àfọ́jú yín á ní kọ́ gbóhùn o àrọ̀ yín á ní kọ́ gbóhùn sórí kẹ̀kẹ́ o ẹ débẹ̀ o nítorí pé skul yìí àwò tìfìlà ni o ọlọ́run ló ṣe é kì í ṣe èèyàn tó bá jẹ́ pé èèyàn ni a ti sìrègùn ẹ̀yin ẹ̀yẹ wa ẹ jẹ́ ká dánu dúró lẹ́ni lórí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbàgbà kò ní di ẹ má bá a pín fọ́nrán ìkódé lókodoko Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.